kì í ṣe gbogbo òkú tára rẹ̀ ò jẹrà ló ń jẹ́ wòlíì. Allahu Akbar. kì í ṣe gbogbo òkú tí ara rẹ̀ ò jẹrà ló ń jẹ́ wòlíì. kì í ṣe gbogbo òkú tí ara rẹ̀ ò jẹrà ló ń jẹ́ wòlíì. ìyá torí pé wàá jẹ́ wòlíì ni lára rẹ̀ ò fi jẹrà rárá tẹ́sítọ̀ lẹ̀ yìí dìtámìnì kí ó má jẹ nǹkan kan kí yẹ̀pẹ̀ ní má jẹ nǹkan tó bá wà nú ẹ̀ tó bá gbé sínú. Hayyakumullah. gbogbo ẹni tó ti kú. gbogbo àwọn tí wọ́n ti kú pátá tí wọ́n wà nínú sàárè. yanni níjọ́ tọ́lọ́run tó dá wa tí ó fi nutfatan alaqatan abadi alaqatan ni ani fakasawna al-'idhama lahama egun tí ó kọ́kọ́ jáde egun ẹ̀yìn ni. Allahu Akbar. òun ni ó fi ká síbẹ̀ báyìí. egun ẹ̀yìn ni ó kọ́kọ́ jáde nínú gbogbo egun ara. ntọ́ á ní ẹran ni yóò bẹ̀rẹ̀ sí yóò wá gùn yóò wá dàbí kó nírù. yóò gùn bí ìgbà tó ṣe pé ó ní ìrù. bí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ti nírù ni bí àbí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ náà ni bó ti nírù ni ìrù ni ó máa súnkì bó bá ṣe ń tóbi. àyàtọ̀ ńjọ́ tá ń bẹ ní alaqatan pẹ̀lú lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ìyàtọ̀ ní rírí rẹ̀ kò yàtọ̀ síra wọn. àmì orí wà ń bẹ àmì ojú wà ń bẹ ni. àkọ́kọ́ nǹkan tá a kọ́kọ́ wá dá fakasawna al-'idhama lahman thumma ansha'nahu khalqan fatabarakallahu ahsanul khaliqin. egun ẹ̀yìn ni la kọ́kọ́ dá. egun ẹ̀yìn la kọ́kọ́ dá. èyí tó jẹ́ ẹran tó kú bẹ́ẹ̀ yóò máa wá sún kí bó bá ti ń apá bá ti ń yọ tẹ́sẹ̀ bá ti ń yọ tó bá ti ń tóbi sí i. lára egun ẹ̀yìn ni náà ni faqarati ni bó ti wá wà fún gbogbo hayawanu zawatil faqarat. àwọn ẹranko tí wọ́n ní ọ̀pá ẹ̀yìn ni kódà àtẹ̀yí tó nírú nu wọn wọ́n bá nírú irú rẹ̀ ẹran ló yà gùn lọ yóò ní ibi tí egun dé tó dúró. egun ni lọ́dọ̀ èèyàn náà ni wọ́n ń pè ní ajizu zanab. ajizu zanabi ni òun ni bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó ti gbé wa dìde padà wípé lágbájá ọmọ lágbájá ó yá dìde. ìwọ́n tó rò wípé kìíní òun tó lágbára tó dá ọ tó ṣe kásíwátù izama lahman ó lágbára láti tún pèsè ipe lágbájá ọmọ lágbájá kó dìde látàrí egun ajizu zanabi ni bí ilẹ̀ bá jẹ gbogbo ẹ̀ kò ní jẹ yún ni. Allahu Akbar. ibẹ̀ láti dìde padà ibẹ̀ ni ó ti gbé wa dìde padà pé summa innakum yawma izin summa innakum yawma al-qiyamati tub'athun. àgbẹ̀yìn dìde ń jọ gbẹ̀ndẹ̀ al-qiyama bẹ́ẹ̀. ọlọ́run wa tó wà lọ lára súra yìí agbára rẹ̀ tó fi ń hàn ipe bẹ́ẹ̀ yẹn ti rí nù ní ibi tẹ́ padà sí masiru yín nù ní. Allahu Akbar. ẹni tó bá ti kú náà bá ti gbé jù sínú sàárè pam yóò bò ní. tí sàárè ní bá ti gbà á tán yóò wà ń bẹ yóò jẹrà bí yóò bára rẹ̀ ò bá jẹrà kì í ṣe gbogbo òkú tára rẹ̀ ò jẹrà ló ń jẹ́ wòlíì. Allahu Akbar. kì í ṣe gbogbo òkú tí ara rẹ̀ ò jẹrà ló ń jẹ́ wòlíì. kì í ṣe gbogbo òkú tí ara rẹ̀ ò jẹrà ló ń jẹ́ wòlíì. ìyá torí pé wàá jẹ́ wòlíì ni lára rẹ̀ ò fi jẹrà rárá tẹ́sítọ̀ lẹ̀ yìí dìtámìnì kí ó má jẹ nǹkan kan
kí yẹ̀pẹ̀ ní má jẹ nǹkan tó bá wà nú ẹ̀ tó bá gbé sínú. Hayyakumullah. nú. Akramakumullah. ẹ̀sìn lé sí wòlíì míì tá a rí dáadáa pé wòlíì ni wọ́n á wá sí ń bẹ̀ wá sí tán a sì jẹrà pátápátá tegun kò tọ́ka sí pé kì í ṣe wòlíì. Akramakumullah. ẹ̀mí tí ó jáde lára òun ni jawharu ara yìí kọ́ ni òun kọ́ ni pàtàkì ntọ́ pàtàkì lára òun lẹ̀mí. ntọ́ pàtàkì lára òun ni ẹ̀mí. tẹ́mi bá ti jáde lára. tẹ́mi bá ti jáde lára. ibẹ̀ ilẹ̀ tá a bá sin èèyàn sí bílẹ̀ bá jẹ onítọ̀hún tó jẹ ara ni yóò ṣe ajizu zanabi rẹ̀ kù síbẹ̀ tíbẹ̀ fi ń jẹ́ ààyè ibi tó sùn tẹ́mi tara rẹ̀ sùn ara pẹ̀lẹ́mì sì ni yóò jíjọ máa ṣiṣẹ́ papọ̀ ni ara àtẹ̀mí wọ́n jíjọ ń ṣe papọ̀ torí inú ilé tó gbénu ni ara ni létí ẹ̀mí gbé. ara ni létí ẹ̀mí gbé. Imam Ghazali tó ní kíni kò lè ní wá ní ra àwọn ní mayitan ẹ bá ń sọ fáwọn ọmọ ìyá mi mùmíní tí wọ́n bá bá òkú mi ńlẹ̀ bí wọ́n ti bá yìí. Fabaka ni. torí ńgbà tí ó kú ó ní kí wọ́n lọ ra aṣọ ó rán ọmọ ọ̀dọ̀ rẹ̀ ń ṣe pé lọ bí kó lọ ra nǹkan wá. Imam Ghazali rán ọmọ ọ̀dọ̀ rẹ̀ ń ṣe pé lọ ra nǹkan wá. nígbà tí yẹn jáde ó kọ gbogbo rìn ó sì gbé kalẹ̀ ó sì wẹra rẹ̀. Allahu Akbar. gbogbo oníwọ̀nyí ó kọ́ fúnra rẹ̀ ó sì wẹra rẹ̀. lọ́fi ní kó lè kán wa ní ìhìnrà àwọn ní ìmọ̀ yìí tá àwọn tí wọ́n bá dé nísìnyí tí wọ́n bókú. èpè tí wọ́n rí mi ní òkú ni wọ́n bá nǹkan ó ní tí wọ́n wá ń sunkún wàrà zàó ní hazana tí wọ́n wá ń ṣe rìsáwù hazana lẹ́ni tí ń banújẹ́. أتظنون بأني ميتكم لست ذاك الميت والله أنا لست ذاك ورعوني ميتا ونملك أتظنون بأني ميتكم وقل ميتكم هنا الله أتظنون بأني ميتكم لست ذاك الميت والله أنا zọ́nà àbí zọ́nà mafulu mélòó ní wákìlú. atazununa bi anni maytakum lastu dhaka al-mayta wallahi ana lastu dhaka al-mayta wallahi ana. tí wọ́n rí mi ní òkú tí wọ́n ń rò mí ní òkú atazununa bi anni lastu zaka al-mayta wallahi ana. ó fọlọ́n búra òun ń ṣòkú mọ́. òun kì í ṣòkú. ana fi suri wa haza jasadi. ara lélẹ́yìí ara òun bẹ fọ́tò ara lélẹ́yìí. kana bayti wa qamisi zamana. ẹ̀mí tí ó wà nù ara ní ń jẹ́ aṣọ fún ẹ̀mí náà. Kana bayti ó sì ń jẹ́ ilé fún ẹ̀mí náà. Wa qamisi zamana. fún àsìkò tí mo lò ní fáyé àwọn àsìkò tí mo lò. Allahu Akbar. Ana kanzun wa hijabi talisamu. pẹ́pẹ́ ọ̀rọ̀ kan lòun ni talisamu ni hijabu òun ni gàgá tó di òun tí ò jẹ́ kó ń rí bi. Min turabin kana li fihi ana. hijabu ni ẹ ní yẹ̀pẹ̀ tá a ti dá min turabin kana li fihi ana. turabu ni náà ló kó wàhálà báwọn ní gbogbo fìtínà tó ń bá kiri láyé. Allahu Akbar. Anadurru qad hawahu sadafun. alúlù lòun tí apópó ti kó sínú tó tọ́jú rẹ̀ sínú. Kuntu mahsunan fa'ifutu limihana. mahsunan atọ́jú ẹ̀ abo astọ́ rẹ̀ síbẹ̀ ni.
fàyìnfùtù lè hànà. ọ̀hún wa ń bẹ̀rù kí ni fìtínà àdánwò tí ó padà bá wọn. ana òsèfúrú wàhálà kọfà ẹyẹ olóńgó lòun tí wọ́n jù sínú kéèjì. ẹ̀mí nínà ni ẹyẹ olóńgó tó wí ni tí wọ́n jù sínú kéèjì. وهذا قفص تريت منه وبقى موردانا تريت منه وبقى موردانا. ẹ̀mí ni ó ti fò jáde kúrò nínú kéèjì ni òun ti lọ tiẹ̀ ó kú kéèjì ńlẹ̀ fún yín kéèjì lára ní tẹ́ǹrí ẹ̀mí ti lọ torí ẹ̀mí náà ni òun náà ni bí ẹyẹ náà ni. ọ̀nà ni bùnsínà pè ìpè ẹ̀yẹ ni ìpè habatat ilayka minal mahallil arfai waraka uzatu ta'azzuzin wa tamannu'in wasalat ala kulli ilayka farubama karihati firaqaka wa yazatu habatat ilayka ẹyẹ olóńgó ni tó sọ̀kalẹ̀ sí ọ lára. minal mahallil arfai. láti ààyè tó ga lọ́hùn nínú alamul arwahi ló ti wá ó sì bà ọ sí ẹ lára pín torí pé ńjọ tí wàá nufiqa fi wa nafakhna fihi min ruhina. alamul arwah láti mú nafkhuni láti fi sí nígbà tá à ń dá ẹ̀dá ìpele tá a kọjá. وإذا سويته ونفخت فيه من روحي. nígbà ń bá parí dídá rẹ̀ tí mo pè búburú rẹ̀ tí mo ṣe dọ́gbadọ́gba bí mo ti fẹ́ tí mo ya fọ́tò rẹ̀. ونفخت فيه من روحي. tí mo wá fẹ́ mi sí i lára. فقعوا له ساجدين. رحمكم الله. وقوزات تعزز وتمنع. ìjọ tí ó dé zazu ta'azzuz wa tamannu'in tipa náà ló fi sọ̀kalẹ̀ síbẹ̀. tipa lẹ̀mí fi sọ̀kalẹ̀ sínú ara. وصلت على كرين إليك وربما. wa tamannu'in tí nǹkan kan bá ṣe ojo ni ẹ̀yẹ ni ẹ̀mí ni ojo ni bẹ́ẹ̀ nìkan bá gbọ́ gbáwò lójijì ń bí ibà ní sègbè kálukú ní ìmú ẹlòmíì tí yóò sì dákú lẹ́sẹ̀kẹsẹ̀ dídákú tó dákú ni bọ́lọ́mùbá tó fẹ́ jẹ́ kó máa bẹ láyé yóò ṣẹ̀ṣẹ̀ tún wá tají yóò bá sì ní ìbẹ̀rẹ̀ ẹlòmíì ń wọ̀ nù ó ń lọ nù mọ́tò àksidẹ́ǹtì tí mọ́tò bá ní nǹkan kan ò ní í ṣe ẹnìkan kan bẹ̀ ẹlòmíì ń bẹ̀ òun sì kú torí pé ẹ̀mí rẹ̀ ojo. zazo ta'azzuz wa tamannu'in tó bá ti rí nǹkan kan yóò gbọ̀n ni yóò sa ni fó ó tún lè padà wá kó tún wá bá a sí lára padà. àwọn tẹ́mi bá ti jáde lára ni òun pẹ̀lú ara àsopọ̀ ń bẹ lára wọn àsopọ̀ tó ń bẹ lára wọn nìyẹn ni wallahu yatawaffal anfusa hina mawtiha wallati lam tamut fi manamiha fayumsiku alladhi qada alayha al-mawt wa yursilu al-ukhra ila أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون. àpèjúwe tí ń bẹ lára ikú àti ìyè àti oorun. àpèjúwe tí ń bẹ lára ara wa àtẹ̀mí náà ni àpèjúwe ikú àti oorun. ẹ̀mí ni a máa ṣeré jáde. ẹ̀mí a máa ṣeré jáde nínú ara. a ṣeré jáde. a ṣeré jáde a lọ. a bẹ̀rẹ̀ sí kiri. a bẹ̀rẹ̀ sí kiri. tó bá kiri ni. nígbà tó bá kiri lọ. látara kiri ni àlá tí wọ́n máa lá. látara pé ẹ̀mí wa máa ń kiri nígbà tá a bá sùn ní àlá tá a máa ń lá. ẹ̀mí ó jáde kúrò lára.
ẹ̀mí ajáde kúrò nínú ara. ìwọ sùn. òun ti jáde. jáde. yóò wá káàkiri yóò máa ṣeré kiri yóò máa lọ yóò máa abaya yóò tún wá rúrú àtúnbà padà síbẹ̀ yóò wá irunra padà ó lò tají. ọlọ́run ló sọ yìí pé Allah yatawaffal anfusa hina mawtiha. ọlọ́run ní gba ẹ̀mí. ọlọ́run ní gbẹ̀mí. nígbà tó bá kú. ìgbà tó bá kú. wallati lam tamut fi manamiha. ọ̀nà ní kó ró sókè. èyí tí ò tí ì kú tó ń bẹ lójú oorun ẹ̀. fayumsiku lẹ́dí qada alayha al-maut. èyí tá a ti rí pé eléyìí kú ni yomsikuhu yóò gba aró sọ̀hún ni kò ní jẹ́ ó padà. wa yursilu al-ukhra. yóò wá dá kejì padà ní. èyí tó sùn ní a dá padà ila ajalin musamma títí dásìkò kan. inna fi dhalika laayatin liqawmin yatafakkarun. ọ̀nà ní bókú bá ti kú ẹ̀mí ni ò ní lọ kò ní lọ yóò wà nítòsí kò lè wọbẹ̀ mọ́ni. yóò máa rí gbogbo nǹkan tó ń ṣe gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí ara ni. ladíìsì kan tí Aisha gbà wá ike njọ́ kan anabi ń bẹ òun pẹ̀lú anabi ń bẹ anabi wa gbé orílẹ̀ òun nìkan ẹgbà tó gbórílẹ̀ òun nìkan òun wá ń wo òun bá rí àwọn irùngbọ̀n rẹ̀ níbi inú irùngbọ̀n ó ti ń ṣe funfun lọ́wọ́ àgbẹ̀ àgbà ti dé náà kọ́ yìí. Allahu Akbar. bàgbà bá sì ti ń dé ikú súnmọ́ náà nìyí. Allahu Akbar. òun wá ń ronú pé ànábì ó lọ yóò fi gbogbo àlùmọ̀ rẹ̀ kalẹ̀ nìyí. omi ojú wa ń ṣe omi ojú wa lérò bómi ojú ti kán sí ànábì lára nìyẹn. sallallahu alaihi wasallam. ànábì wa ni kí ló ń ṣe lọ́ba sọ wípé n tó ń rí rè ànábì ni kí ló mà tó tún burú jù nù kú tó mà tó burú jù kú lọ. ó ní bẹ́ẹ̀ mi bá ti jáde tí wọ́n gbé ní bá ti kú tó kú táwọn ọmọ ànábì ni èyí nǹkan ló burú jù. pé ńgbà tẹ́mi ó bá jáde lára yóò dọ́gbẹ́ sí ara. ìjáde ẹ̀mí ni ibi tó bá gbà jáde yóò wá dá ọgbẹ́ sí ara nì ààyè tó gbà jáde nì torí ìjáde ń tipátipá ni. wasalati ala kurhin ilẹ̀ ìjábàrò bàmá kárẹ́ àti bẹ̀rẹ̀ kọ́kọ́ ìyàzá tó tàfà jọ̀ẹ́. àjàgbá ń tipátipá ni pàtì kó jáde kúrò ń bẹ̀ níbi tó ti wá jáde nì yóò wá jẹ́ egbò ni ànábì wa ni sallallahu alaihi wasallam. tí wọ́n bá fẹ́ gbé tí wọ́n fẹ́ bọ́ṣọ lára rẹ̀ àwọn kúkú máa bí tí kò ní gbọ́ yóò máa wí pé dákun ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi bíbọ́ aṣọ nítorí pé ojú egbò tí ẹ̀mí gbàjá dénú ẹ̀ kò tí ì ṣe ó ń kàn ẹni tó wọn ò sì mọ̀ òun kàn máa bọ́ aṣọ ni. ó ní tó bá yá tó bá tún wá fẹ́ wẹ̀ yóò tún kígbe ipe ya Gasili ìwọ tó fẹ́ wẹ̀ ń yìí má jẹ́ kó mi ní gbóná jù má sì jẹ́ ó tutù jù ń ti torí ọgbẹ́ ojú ara ẹ̀ èpè yóò tún kígbe bẹ́ẹ̀ wọ́n bá bu omi sí lára bómi ní ìwọ tó sì fẹ́ ìwọ ò mọ báwo ni. tọ́ba tó wá ṣe bẹ́ẹ̀ ẹni fẹ́ wẹ̀ òun kàn ń wẹ̀ tiẹ̀ lónìí.
tọ́ba ní wọ́n á bẹ̀rẹ̀ sí ṣe káfàní tó wẹ̀ tán tó fẹ́ máa ṣe káfàní rẹ̀ yóò tún rí pé ìwọ tó ń ṣe káfàní òun yìí dákun sí ojú òun má ti bo ojú kóun rí àwọn ọmọ òun àtàwọn ìyàwó òun àtẹbí òun lárí gbẹ̀yìn ẹni tó ń ṣe káfà ní ìyẹn kankan tó ń faṣọ wé kò rí nǹkan wé lọ́ntì ẹ̀ ni. wọ́n fi wé bẹ́ẹ̀ ni tí wọ́n bá tún wá fẹ́ gbé ó ní kọ́rọ̀ra gbé òun pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ra gbé òun pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n ra ṣeun jẹ́ẹ́jẹ́ kí wọ́n má yóò ké bẹ́ẹ̀ wọ́n bá tún kúrò báyìí tí wọ́n bá gbé dénú sàárè torí gbogbo kálukú tó ń tẹ̀lé ní òrì gbogbo kálukú tó ń tẹ̀lé tó mọ̀ láyé náà ni ó mọ̀ yóò máa wà bẹ́ẹ̀ tó bá wá tí wọ́n bá gbé sínú sàárè yóò máa tún wá yóò tún máa kígbe bẹ́ẹ̀ ẹ̀mí ni òun yóò wà nbẹ ara sì ni àwọn ń ṣe ní omi so nǹkan tó ń kan ara ni ẹ̀mí ni ń gbọgbẹ́ pẹ̀lú rẹ̀ kò lè padà síbẹ̀ mọ́ ni. ẹ̀mí ń gbọgbẹ́ pẹ̀lú gbogbo nǹkan tí à ń ṣe sí ara àmọ́ kò lè padà síbẹ̀ mọ́ ni. ọ̀nìtàbá wa gbé sínú sàárè tán tí wọ́n bo iyẹ̀pẹ̀ sí tí wọ́n bá fẹ́ padà ni lágbájá ò ń lọ ni. lágbájá ò ń lọ. làkàṣègbè ìwọ náà tún padà ni. làkàṣègbè ìwọ náà tún fẹ́ padà. dóòlà ìwọ náà tún lọ. dóòlà ìwọ náà tún lọ. yóò máa ṣe bẹ́ẹ̀ ìwọ tó lérò yìí pé bóyá òkú ò rí ẹ̀yìn. ìwọ tó lérò pé bóyá òkú ò rí ẹ̀yìn. ó ń rí ẹ̀yìn dáadáa. ó ń rí ẹ̀yìn dáadáa. fàlẹ́ kàrájà lè má yí tòmí náà dárí náà àbílá. tí wọ́n bá gbé jáde ńlé tí wọ́n gbé jáde tí wọ́n fẹ́ gbé jáde máa gbé lọ tẹ́. billahi ya jamaati. yóò máa gbé wọ́n gbé jẹ̀mọ́ ẹ̀ kẹ́ ń gbé òun lọ yìí yóò máa kígbe bẹ́ẹ̀ ni. la tajilu bi. ẹ má kẹ́ òun lójú máa sáré máa gbé òun lọ. ẹ̀yin ó sì máa rí pé ẹ tètè. ẹ tètè gbé lọ. ọwọ́ máa sọ pé ẹ má kàn ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ rọra ṣe sùúrù ẹ ní sùúrù díẹ̀díẹ̀ pẹ̀lú. hata uwa di adari. títí tó wọn fi dágbére fún inú ilé tó ń gbé ni àti àwọn fámìlì ń. wà á kiri báyìí wà máa lé. àtàwọn tó súnmọ́ òun àtowó òun. bùnmọ yunadi billahi ya jamaati. yọ̀dọ̀ alẹ́ yìí jama. tarakitu murati almilatan. òun fi ìyàwó òun kalẹ̀ ní opó. fa aleikum alla tuzuha. ẹ má fìyà jẹ. wa awladi yutamaa. òun sì fa àwọn ọmọ ẹlẹ bẹ́ẹ̀ ní ọmọ nísìnyí tó wọn ní bàbá mọ́. fa aleikum alla tuzuhum. ọ̀dọ̀ wọn yẹn ẹ má fìyà jẹ wọn ẹ má ní wọn lára o. fa innal yawma. torí lẹ́ni òun jáde kúrò nù lẹ́ni òun ò tún padà síbẹ̀ mọ́. wàlá arji'u ilayhim abada. òun ò padà wá bá wọn mọ́. wa iza wudi'a bil janazati. tí wọ́n bá gbé yaqulu. kán fẹ́ kírun sí i lára. billahi ya jamaati. yóò tún máa gbé jamaati ẹ̀yin jama. la ta'jilu bi. ẹ má kàn òun lójú. hatta asma sawta ali wa awladi. tó wọn máa fi gbọ́ ohun àwọn ọmọ òun àtọ̀hún àwọn ìyàwó àtàwọn aráalé òun. wa akribai. fa innal yawma ufarikuhum ila yawmil qiyamah. torí pé lẹ́ni òun yà wọ́n pátápátá lọ ọjọ́ gbèdé alkiyama nù. fa iza humila ala al janazati. tí wọ́n bá gbé e sórí pósí. wàhátú bí a thalasa khatawati. tí wọ́n bá ti gbé e tí gbogbo kálukú ti gbé wọ́n gbé séjìká wọ́n gbé e lọ tí wọ́n bá gbé ẹsẹ̀ mẹ́ta. yunadi. yóò tó pariwo bẹ́ẹ̀. bisawti yasma'u kullu shay'in illa thaqalayn. gbogbo kan ni ó gbọ́ illa thaqalayn àfàwọn àlùjànnú àtẹ̀yàn. wa taqulu ruhu billahi ya ahibai. ẹ̀mí ni wọ́n máa sọ pé ahibai gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ń. wa ya ikhwani. gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yà ń. wa ya auladi. ẹ̀yin ọmọ ń. la taghurrannakum
غرتكم الدنيا كما غرتني. ẹ má jẹ́ kí ayé yìí tàn yín jẹ gẹ́gẹ́ bó ti tàn òun títí tó fi bá òun débi tó ń dé. Allahu Akbar. ولا يلعبن بكم الزمان كما لعب بي. ìgbà bó ṣe play òun títí di bó ṣe play òun débi tó ń dé yìí ẹ má jẹ́ ó play ẹ̀yin bá ní. ẹ wòye pẹ̀lú òun. فإني خلفت ما جمعت لورثتي. gbogbo ohun tó ń ṣe tó gbogbo wàhálà òun láyé òun ti dàálẹ̀ nísìnyí fẹ́yìn tẹ́fẹ́ jogún. ولم يحملوا من خطيئاتي شيئا. gbogbo ẹ̀ṣẹ̀ tó ń fi kó o jọ ọ̀nà èrú àtọ̀nà bú tó ń fi kó o jọ nì àwọn ò ní bá òun gbé ẹ̀ṣẹ̀ nì. òun lòun ò wá gbé. àwọn sì ni wọ́n wá jogún. وعلى الدنيا يحاسبني الله تعالى. ọlọ́run ó ṣèṣirò òun pẹ̀lú gbogbo tó ń kó jọ nì. وأنتم تتمتعون بها. ẹ̀yin lẹ́sìn fẹ́ máa gbádùn rẹ̀. ثم لا تدعون لي. ẹ̀ tó wá ní ṣàdúrà fóun. La ilaha illallah. ẹni tó ní kò ṣàdúrà fókù. ẹni tó ní kò sí àdúrà fókù. ẹ má ṣàdúrà fún. ẹ ṣàfihàn jù sínú sáwà á lé sálí ìnsáni illa ma sa'a. àwọn máa ná wọn ní ṣàdúrà fóun. وإذا صلوا على الجنازة. wọ́n bá ti wá kírun sókù náà la. ورجع بعض أهله وأصدقائه من المصلى. táwọn ọ̀rẹ́ àtìyàwó àti kìnìún táwọn padà wọn ní báwọn dé tẹ́. يقول بالله يا إخواني. ẹ̀yin ọmọ ìyá mi. إني كنت أعلم أن الميت ينسى في الأحياء. ọmọ yìí pé òkú wọn yìí pẹ́ gbàgbé rẹ̀ láàrin àwọn alàyè yìí pẹ́ gbàgbé òkú. ولكن àmọ́ o. لا تنسوني بهذه السرعة. ẹ má kánjú gbàgbé òun kì í ṣe kẹ wá sáré kánjú kẹtì ya gbàgbé náà nù ní pé òun. قبل أن تدفنوني. ṣáájú kó tó di pé wọ́n sin òun sínú sàárè. حتى تنظروا إلى مكاني. ẹ débẹ̀ tí ẹ wo ibi tó ń fẹ́ fi lélẹ̀. Allahu Akbar. الله أكبر. La ilaha illallah. ẹ wo ààyè tó ń fẹ́ wọ̀ ní ẹ wò. ويا إخواني. ẹ̀yin ọmọ ìyá mi. إني كنت أعلم أن وجه الميت أبرد من الزمهرير في قلوب الأحياء. lọ́dọ̀ àwọn alààyè òkú tó kù ní ojú rẹ̀ yóò tutù lójú wọn lásìkò ìgbà tó kù ní tí wọ́n máa wò pé ó dàbí ìgbà tó sùn. ولكن لا ترجعوا بهذه السرعة. ẹ bá a sáré kánjú padà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń kánjú padà tẹ́ fẹ́ padà yìí. فإذا وضعوه عند قبره. tá a bá gbé e sínú sàárè. يقول بالله يا جماعتي. ẹ̀yin jàmá. ويا إخواني. ẹ̀yin ọmọ ìyá mi. أدعوكم ولا تدعونني. òun pè yín ẹ̀yin ò gbọ́ pé ẹ̀yin ò sì pè ń. Allahu Akbar. فإذا وضعوه في لحده. tá a bá gbé e sínú láàdì rẹ̀. يقول بالله يا وارثي. a máa wá wípé yá wá rí sí ẹ̀yin tẹ́ fẹ́ jogún. ما جمعت مالا كثيرا من الدنيا. ما جمعت إلا تركته لكم. gbogbo tó ń kójọ ni òun ò kójọ bí kì í ṣe pé gbogbo òun wá dàálẹ̀ fún yín. فتذكروني بكثرة خيركم. ire tẹ́ máa ṣe látara rẹ̀ náà ni kẹ́ máa fi rántí òun ní gbogbo ìgbà. وقد علمتكم القرآن. mo kọ́ yín lálùkùránì mo rán yín kílé kéwú mo rán yín níwèé mo kọ́ yín lẹ́kọ̀ọ́. والأدب. mo fún yín láwọn ẹ̀kọ́. فلا تنسوني من دعائكم. ẹ má gbàgbé ohun bí àdúrà. intanẹ́bì wí fún Aisha nù. tí Ànábì wí fún Aisha nìyẹn. pé hàlà ìṣesí tó le jù àfọ̀záù tó dá ẹ̀rù bá ní jù wípé èèyàn kan kú nǹkan tó wà lẹ́yìn ikú ni gbogbo àwọn nǹkan tó rọ̀ mọ́ gbogbo ohun tó ń bẹ lẹ́yìn ikú ó ju kú lọ èèyàn kan kúkọ́ lásán bẹ́ẹ̀ yẹn bá fẹ́ jáde wàhálà tó wà ń bẹ pọ̀ púpọ̀. wọ́n bá sì jáde tán ibi tó jáde gbogbo ètò tí wọ́n máa ṣe àwọn ọmọ nǹkan kan a bá lọ gbé sínú yẹ kàn ń fìyà jẹ ni tọrẹ mi ni ò ní lọ. ẹ̀mí rẹ̀ ò ní lọ. sábà da ẹ̀pẹ̀ bó tán náà láti fi sọ pé ẹ dúró ń bẹ̀ zakiru mautakum
فإنهم اليوم يسألون ẹran wọn létí nǹkan tí wọ́n gbá yé wọn ṣe níbẹ̀ ẹ bá wọn sọ̀rọ̀ torí ó ń gbọ́ ẹ wá rán ẹ létí. gbígbọ́ ní jọ́tà nẹ́bí dé nígbà tí wọ́n jà ogun Badar gbogbo àwọn òkú mùsùlùmí wọ́n kó wọn àwọn tí kèfèrí wọ́n kó wọn ànábì dé báyìí ànábì ní yá Shayba yá Utba ìwọ Shayba ìwọ Utba atazkuruna hal wajadtum ma wa'adakum rabbukum haqqan ṣe ń tọ́lọ́run ṣàdéhùn rẹ̀ tó sọ fún mi tí mò ń wí fún yín ni ẹ bá abẹ́ abẹ́ bá. Allahu Akbar. làwọn mùsùlùmí tó tẹ̀lé àná ìbáni atukallimuna an-nasa qad jifu. Allahu Akbar. àwọn òkú bété tí wà ànábì tó ń bá sọ̀rọ̀ ànábì ni wọ́n gbọ́ ju ẹ̀yin tẹ́ ń gbọ́ lọ. Allahu Akbar. tẹ́kàn mọ́kùnrin tẹ́kàn jù sínú sàárè tẹ́ yẹ́yìn padà sọ kankan wí kankan fún ṣàdúrà fún nígbà wọn bá gbé sínú sàárè tán ni Ìmáàmù Sayuti fi sọ yìí pé al-qabru ba'da al-mawti lil-insani huwa tariqun lil-maqari thani fihi yakunu al-fasu an imani لكي لتعرج الروح إلى الجنان إذا تولى الناس بعد الدفن táwọn yẹn bá ti yẹ̀yìn padà tán pé wọ́n bo òkú mọ́lẹ̀. ردت إليه روحه للبدن. á dá ẹ̀mí rẹ̀ padà sí i lára. Allahu Akbar. pé kó yá tají àwọn màláíkà وجاءه المنكر والنكير وصفوا ما بين الورى شهير. méjì ni ó gbajúmọ̀ káàkiri lọ́dọ̀ àwọn èèyàn pé Munkaru àti Nakiru ń bẹ. tókù bá ti kú ni wọ́n wà bá táwọn yẹn bá ti yẹ́yìn padà. wọ́n haranihi wọ́n máa jágbe mọ́ wọ́n sì dá jókòó wọ́n dá gúnlẹ̀. yakudu yẹsẹ̀ wọ́n bá dá gúnlẹ̀ tán yẹsẹ̀ aláàní wọ́n máa wá bí láwọn béèrè. rabbihi wa dinihi saliba. man rabbuka. Allahu Akbar. dálọ́ lọ́wọ́ pẹ̀lú gbé ni wọ́n jà mọ́ ẹnìkan kan ò ní gbọ́. àwọn èèyàn ò ní gbọ́ ẹni gbogbo nǹkan tó bá wà nítòsí ibẹ̀ ò ní gbọ́ àyàfà àwọn ẹranko àwọn ẹran. Allahu Akbar. wọ́n máa bi man rabbuka tó bá ti ní ntò mọ̀ lọ́lọ́run tó ń pè tó yẹ pé o kàn ń rí la ilaha illallah kò dọ́kàn rẹ̀ ọ̀tọ̀ ni ìlàhù rẹ̀ òun ni ó fèsì ń jóná ìlàhù rẹ̀ tí wọ́n bá nà ní ó dúró báyìí gbáà yóò wọlé bí 70,000 zira. Allahu Akbar. bí 70,000 feet sílẹ̀. àwọn kan mú bí èékánná gàgà báyìí ni wọ́n tún fi kọ́ irun rẹ̀ orí rẹ̀ wọ́n tún wọ́ ọ wá sókè wá. man rabbuka táwa tún ń pé kìnnìkan ni wọ́n á tún gbá ní mi gbá ilẹ̀. wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún. man nabiyuka wa dinihi ma dinuka ẹ̀sìn wo ló ń sìn àtàlà nẹ́bí rẹ̀. wa nabiyyihi likay yujiba. wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún. yukarraru su'alu lil anami. wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún wọ́n máa pààrà lójoojúmọ́. fima rawahu fi sab'ati ayyami. lójijì ọjọ́ méje bẹ́ẹ̀. Allahu Akbar. yóò sun méje nù sàárè bẹ́ẹ̀ ni ìbéèrè ni. wakila bal yuftanu sab'an mu'minun. mùmíní nìkan tiẹ̀ lọ́jọ́ méje ni. wa arba'ina zunifaki yuftanu.
tó bá yẹ pé mùnáfìkì ni 40 ọjọ́ ni wọ́n fi fìtínà rẹ̀. ló fi já sí pé ọjọ́ méje ni tó ń ka ó máa jẹ́jọ́ kẹjọ bó ti wáyé tó sunrun méje tẹ sọ súnà fún tẹ pẹran fún níjọ́ kẹjọ ibi tó bọ́ sí nìyẹn ibi tí ó mọ̀ ni. ẹ wá yọba ṣèjọ́ méje ẹ mọ̀ bá ìmánì rẹ̀ torí ta lẹ̀ ń rí ẹ mọ̀nú ọlọ́run nìkan ṣe ló mọ̀nú òun ló mọ̀ bí ìmánì ti rí nínú láìpẹ́ mú mi ní ìjọ́ méje ni. so ẹ ṣàdúà fún ẹ ṣe sàárà fún ní ìjọ́ kẹjọ lẹ́yìn ìgbà tó sunrun méje nì gẹ́gẹ́ bí àdìsí tó sọ pé al-mauta kal-gharik yantaziru da'watan min talhaquhu min ibnihi wa aqribaihi